àwọn èèyàn púpọ̀ ń wá torí àwọn èèyàn máa wá àǹfààní pé káwọn tẹ̀ rí yín káwọn rí yín jókòó lẹ́gbẹ̀ẹ́ báyìí kò ń ṣe torí nǹkan kan nítorí pé ìlà tí Ọlọ́run ti dá sí yín lára lákọ̀ọ́kọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò wá. Orúkọ tèmi ni Ọláyọmí Kóìkì tí gbogbo yín mọ̀ sí Kóìkì Media, àmọ́ a ní àlejò pàtàkì. ẹ jẹ́ kí bàbá wa ẹ wá dùkú ayé lọ. Ṣé pé bàbá wa náà fẹ́ ẹ bá wa dá sí i? àbúrò bá wa dá sí i. Bá wa dá sí i. Àdúpẹ́ fọ́lọ́run. Àdúpẹ́ fọ́lọ́run. Ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò wá nílé àti lóko. Alhamdulillahi rabbil alamin wa salatu wa salam ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. Orúkọ tí mi ni Alfa Sheikh mo máa ń lò tẹ́lẹ̀, ṣùgbọ́n mo dìídì yọ Sheikh yẹn kú mẹ́. Mo yọ fúnra mi ni mo yọ. Mo ti wá ń lo Alfa Comrade Abdulhakeem Amafe Ọládọ́gba Khalifa Akiri. So wọ́n bí ìlú Kiri ni mí, ṣùgbọ́n lo ìlú Òṣogbo ni mo tẹ̀dó sí. Mo ti ń ṣiṣẹ́ ẹ̀kọ́ máa ń kéwú, oníwàásí ni mí, ẹ̀kọ́ ọmọ ní kéwú ní ìṣẹ́jú nǹkan méjì náà lọ. Ìlú Kiri lágbè wo níbẹ̀ yẹn wà lápá abo gangan, torí pé nígbà tẹ́ ní ìlú Kiri ó lè má ṣe àwọn èèyàn púpọ̀ lápá abo gangan níbẹ̀ ṣe stéètì wo ni ṣe Kogi ni, torí àwọn ti lọ jìnnà ti kúrò ní ti pẹ́. Ìkirè mẹ́ta láti èrè ìkirè wa kan bẹ lẹ́fẹ̀ẹ́, ìkan méjì ló wà lọ́sùn. Ìkirè ìkirè ti Òṣogbo, ẹgbẹ́ ìkirè tó wà lọ́sùn lé Òṣogbo state ní ìkirè ilé tó wà ní Ọ̀ṣun state. Wọ́n máa ń lọ sí ọ̀nà Òṣogbo, wà láàrin Ìbàdàn sí Òṣogbo ní Ọ̀ṣun state. Alhamdulillah. Bí mo sọ pé Òṣogbo, ìlú kan lábẹ́ Òṣogbo gangan ni mo ń gbé o. Ìlú kan lábẹ́ Òṣogbo, ṣùgbọ́n ó nídìí tó fi já sí pé Òṣogbo ni wọ́n máa ń sábà dárúkọ mi èyí mẹ́sàn-án ló ẹ̀. Ìlú Ìdó Ọ̀ṣun gangan ni ìlú tí mò ń gbé. Ṣùgbọ́n àwọn gbogbo wa náà la mọ̀ pé once a comrade is a comrade for life. Àgbà kọjá, a sì máa ojú wa ṣe. Nígbà tí wọ́n sọ I read economics political science which I happen to be the president of economics president. I happen to be the economics president when I was in school. So ọ̀rọ̀ ìlú yé mi púpọ̀, mo ṣe mo rí the economics tó ṣe political science. Bẹ́ẹ̀ yẹn ni mo ṣe pé ẹni tó bá lọ sí ẹ̀sìn náà pé combine subject yẹn máa ṣe ní ẹ̀sìn. Yémi nígbà tá a wá jáde kí n tó lọ sí sukùl mi fi parí kí n ti wà lára rẹ̀. Tá a jáde ẹgbẹ́ ká máa fi jẹun, a sì máa ká máa kọ́ máa bí a sì máa sí wáàsí. Wáàsí yẹn ni mo gbé dání. Àwọn wáàsí mi máa ń fèsì lórí humanity mi. Gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀nà tí èèyàn lè gbà yẹn èèyàn jẹ. Tó ẹgbẹ́ tó bá yẹn èèyàn jẹ, ó máa ń bà mí lọ́kàn jẹ́. Ẹni tẹ́yìn òbí ní yẹn èèyàn jẹ, tó ẹgbẹ́ tó bá yẹn èèyàn jẹ o, èyí tó máa jẹ́ ìyà fún níwájú Ọlọ́run wọ́n máa ń ṣe wá sí lórí. Ẹni tó wá sí lẹ́mìí pé òun wá máa yan ìyànjẹ kódà tí ẹ bá lọ wọ àwọn péjì àwọn lẹ́kítọ̀ mo ti ṣe lórí ní online torí street lecture ni wọ́n máa ń ṣe. Ẹni tó bá máa ń follow mi tipẹ́tipẹ́ street lecture ni. So mi àtàwọn ọmọ mi a máa dó lẹ́gbẹ̀ẹ́ títì, a máa gbé iná dání a máa ṣe lecture wa lórí wá sí máa ń dó lórí pé ká máa yan ìyànjẹ kéèyàn máa yan ìyànjẹ kí àwọn olóṣèlú ká fún mẹ̀kúnnù lẹ́tọ̀ọ́ wọn kí mẹ̀kúnnù wọn lè bá káàlì sí kíní káwọn lè bá lè pé ìwọ wọn fún àwọn tí wọ́n jẹ́ olórí. tó tí wọ́n sábà dá lórí ká sí dáa síra wa ká má yanra wa jẹ
ká máa rọ̀ wà lédè kókó máa kiri ọ̀bọ̀ fún àgbàlagbà kágbàlagbà ní òsì kẹ́lẹ́ kó ní ọmọ pé ìwọ ọmọ àdé fún un. ìbéèrè tí wọ́n fẹ́ ni pé nígbà tẹ̀lé sí sọ̀rọ̀ láti nítorí pé mẹ́rin pọ̀ àti àwọn aṣọ tí lẹ́kọ̀ọ́ ní ẹ̀sìn ìgbéga nígbà yìí àbí ẹ̀rọ pé ìyàwó àná ìyá lè ṣe é sọ ẹ̀mí àti ẹbí àtúrí agbègbè ẹgbẹ́ kí àwọn àṣẹ ọ̀nà méjì ló jẹ́ kí n máa sọ̀rọ̀ humanity ọmọ sílẹ̀tọ̀ àkọ́kọ́ ní ọ̀nà ni pé ọlọ́run gẹ́gẹ́ ò fẹ́ kí aṣáájú jẹ ẹni tó wà lábẹ́ rẹ̀ làdísọ̀ anábì kan fi gbé wá pé màráhà mọ̀nkárà nìkan wálíyúgá yírù ìyàdíhì fáyín làbíyà stati fábí lizani fáyín làbíyà stati fábí kọ̀lì àdísì anábì yẹn anábì Muhammad ni tí gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí tá a lára tẹ̀lé mo sì mọ̀ pé báyìí àwọn kìrìtìtì náà kọ́ wọn ní ẹni tí mo fẹ́ sọ yìí náà ni wọ́n yà wọ́n babaláwo wípé tá a bá rí nǹkan tí ò dá láwùjọ ànábì ní ọlọ́run sọ fóun pé fáliyúgá yírù bí yàlí ká fi owó wa tó nǹkan yẹn ká fi yí padà a rí tí ò dá láwùjọ ẹni tó lè pa èèyàn lára ẹni tó lè sàbá fún ìjọmọ ènìyàn ànábì ní ọlọ́run sọ fóun pé ká fi owó wa yí nǹkan yẹn padà tó bá wá jẹ́ ìfi ọwọ́ yí nǹkan padà yẹ kò rọrùn láyé ológun because tí ológun bá ṣe gangan ológun ò ṣe é challenge because they rule by decree àwọn òkè ń lo constitution láti rule so tí ó fi ọwọ́ yí padà yí ológun oníláì ṣọ́ọ̀tì kókó gbé ọkọ̀ tọwọ́ ẹ̀ bá pò àwa ní ká fi ọ̀rọ̀ ẹnu yí padà òun náà ní pé ká pariwo síta pé ìyà tí ń jẹ wáyé tó gẹ́ ìyẹn ní protest tí wọ́n deprive wa níyẹn náà báyìí torí protest ni ọmọlẹ́yìn ó fi ja ìjà pé intense yìí fún wa yìí kò tẹ́ wá lọ́rùn gbogbo èèyàn àtọmọdé àtàlọ́gbà wà bọ́ síta pé àfẹ́ oní fábílì sani ò ní pé ká sọ ìyà tí ń jẹ wáyé ká sọ síta ani tí yẹn náà bá tún wá lè fún wa tó jẹ́ pé ìjọba amúnisìn ni wọ́n bẹ̀rẹ̀ tó pé lè pa wá táwa náà mọ̀ pé yẹn lè pa wọ́n lágbára jù wa lọ wọ́n ní ká tó gbẹnu dákẹ́ Fábíkọ́lé bí yìí káwa máa banújẹ́ lórí pé ìwọ Ọlọ́run bó ló ṣe gbà lọ́wọ́ àwọn ẹrú bó ló ṣe gbà wá lọ́wọ́ àwọn tí wọ́n múni sìn bó ló ṣe máa gbà wá lọ́wọ́ àwọn tí wọ́n fìyà jẹ wá tá a sì lẹ́nu àti lè sọ̀rọ̀ àwa máa fọkàn kọ́ nǹkan yẹn pé Ọlọ́run dákun máa là wá kó ń bẹ̀ o ọkàn láti wá máa kọ́ ọjọ́ àkọ́kọ́ nínú tí mo rí ṣe lecture lórí nǹkan yìí ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ náà ni pé ṣé títí bá ń dùn yẹn tójú bá ń dùn yẹn tí gbogbo wa náà rí bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí gbogbo alárìnà àríyá ti ń jẹ́ wá èmi gẹ́gẹ́ mo ń dáko tẹ́lẹ̀ mo pa oko tì náà mo dáko láàrin bí ọdún mẹ́ta mo ti dé dùn Ọ̀ṣun gbàm mo lọ yá ilẹ̀ ní pé ká fún mi lẹ̀ pé mo fẹ́ dáko torí pé ní ẹni tó bá kọ́ ni làájọ ẹ̀ ń bá ti gbìn làájọ ẹ̀ ń tọ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ tí mo kọ́ kí ó lọ́dọ̀ wọn àfa àti kì í sọlẹ̀ kí wọ́n kì í sí fọwọ́ àná ìfọ̀ ìsìn mọ́kànmọ́kà a máa ń dà fún gbàtà wà léke òyìnbó náà lọ gbalẹ̀ Fúlàní ọ̀jẹ̀ kékeré ní kankan mọ́ lórílẹ̀ náà èyí tí mo fi dá gbọ́dún là mí rí kankan mọ́ lórílẹ̀ yẹn. so àwa rí pé ìfìyà jẹ rẹ ní àyàn látọ̀dọ̀ àwọn aṣáájú wa ó ti pọ̀ jù tó àtìgbà yẹn ni mo ti kí ṣe bí ọ̀rọ̀ pé àkókò láyé àti pé láti wọ́n láti ní freedom lórí ẹ̀sìn ní olùsí máa sọ wàbí ọlọ́wọ́ alága nígbà àti oníṣọ́. Tí àgbẹ̀dá ní wọ́n máa fi sọ di ẹ̀sìn wọn pé àwọn babaláwo ni wọ́n wá gba ilẹ̀ tí wọ́n wá lé mùsùlùmí lé kìrìsìtẹ́nì wọn ní ráyè ìṣèjọba ìṣèjọba máa ń bi wọ́n pé ǹjẹ́ kìrìsìtẹ́nì àti mùsùlùmí ìjọba yìí ní ẹ̀mí bọ́mí àbí bí a bá dẹ̀ lọ bí a bá wọn náà wà lẹ́yìn ṣe ń bá wọn yàn mọ̀ ṣe dá sí ọ̀rọ̀ kí a dá dúró yìí. ìmọ̀ orí ìgbòdì ẹgbẹ́ rẹ̀ bá pé yóò mọ̀ pé ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kì í sì rọ ẹlẹ́sìn kì í sọ̀rọ̀ léyàmẹ̀yàwó tábà fẹ́ kí ẹ̀yọ̀ jẹ wá o orí ìgbòdò pé o sẹ́rí ẹni tó fẹ́ dà tí plan ilẹ̀ ẹ̀rú
tó jẹ́ pò ń gẹ́gẹ́ wà ní ọ̀tá ilẹ̀ Yorùbá àbí ká sọ pé bóyá ó ní mẹ́ta èṣù ni ó sọ pé ẹ̀sìn ní tí báwo ló ṣe jẹ́ ẹ̀dákun mo fẹ́ bèèrè báwo ló ṣe jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn gan àwọn sọ̀rọ̀ ní freedom pé àwọn ìgbé ayé tó dùn mọ́ wọn nínú àwọn wa fẹ́ máa sọ̀rọ̀ kí ló fi jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀dọ́ náà ṣé Islam sọ pé ká nira wọn lára ni ṣé báyìí sọ pé ká nira wọn lára ni àyànná tó yẹ pé làyú ìbò làyú inú àrùn àtàyè ìbàdí àti máyù ìbò sí pé ọgbọ́n òtí ìdí onígbàgbọ́ òdo àwọn ọba fẹ́ dé tó fẹ́ fún ọmọ tó fẹ́ fún ìgbà tó bá tó fẹ́ fún ọmọ nìkejì rẹ which Bible náà sì sọ bẹ́ẹ̀ pé fẹ́ràn ọmọ làkejì rẹ gẹ́gẹ́ bí ọmọ nìkejì rẹ fẹ́ràn ara rẹ fẹ́ràn ọmọ làkejì gẹ́gẹ́ bí ara rẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ mi là ẹ̀dá ẹsẹ̀ ẹ̀fà wo ló wá sọ pé ká mọ̀ ìyẹra wa jẹ ọ̀sẹ̀ ẹ̀fà wo ló sọ kì í sí ọ̀rọ̀ ẹ̀sìn lórí tí bẹ́ẹ̀ lè o ọ̀rọ̀ pépò ni a ṣe ni gbogbo ó ṣe bọ́ nínú ìlà yìí lọ tí gbogbo wa ń pa sùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ political àwọn tó jẹ́ graduate wọ́n ti dọ́lọ́kadà wọ́n di wọ́n dandan ní láwùjọ tí a lè gbé àwọn sọ̀rọ̀ yẹ àwọn kan tó wà lọ́pọ̀lọ́ ẹ̀ lọ́pọ̀lọ́ ẹ̀ sí o àti Yorùbá àti Muslim àti Christian àti àwọn babaláwo ayọ nílẹ̀ Yorùbá ní ọlọ́pàá tó dá wa síbẹ̀ a sì máa ń fún ti ayé rẹ̀ yóò fi ní ẹni kankan lára ẹ̀sìn láàrin bára wa sí nígbà àwọn ṣẹ́ tó nọ́mà tó jẹ́ àti máa fọ́fọ́ àgbàrá àkómọ àjọmọ̀ bára wa sí yẹn ni wọ́n ò lè tẹ̀lé mi lọ sí babaláwo lè tẹ̀lé mi lọ sí mọ́ọ̀sì gba ìgbàlẹ̀ tiẹ̀ lọ kò nira wọn lára o Kírísítẹ́nì èmi ò lè tẹ̀lé kẹ́ lọ chọ́ọ̀chì ó ń gba chọ́ọ̀chì tiẹ̀ lọ lọ́jọ́ Sunday èmi náà gbà sálà tún tèmi lọ kí ni ń bẹ ẹ̀dá kan wàhálà ní bẹ yẹn kí babaláwo ló sì gbàgbàlẹ̀ lọ kí ni ń bẹ níbi yẹn ìyẹn eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn oníkálukú máa ṣe tiẹ̀ láì sékéne láì di àwọn lọ́wọ́ aṣáájú ń gbé èmi náà ṣe tí máa kó mi náà ṣe sísá mi àwọn márùn-ún ni màmá wá bí èmi nìkan ni Muslim láàrin wọn ọlọ́run tó wá sí ní mùsùlùmí àbẹnujẹ́ lásán mo tó wá ń jẹ́ àfà bẹ́ẹ̀ ni ó sì ń bẹ́ẹ̀ dè lẹ́nìí ní máa kó níbí níṣẹ́ mo lọ challenge ni mo lọ àlejò bẹ́ẹ̀ ní sísá mi màá mẹ́rin tí ó jẹ́ gbọ̀n mi Christian wọn tán sì ń lọ church dáadáa ìyẹn ọ̀sán wá dọ̀tá náà tí n bá ti mo ní mo ní lọ́jọ́ ọ̀tọ̀ sẹ́wọ̀n wọ́n ń bọ̀ mo ní dì mí tí n bá ti wà àwọn àjòkò wájú báyìí ni so kí wọ́n á mú wọn lọ́tà kí wọ́n á lọ pé wọ́n jẹ́ Christian ni o ara o aláàbà aláàbà so bàbá wa láwọn wà bí mo ní ìwà lọ́tọ̀ sẹ́wọ̀n so wàá lẹ́mọ́júmọ́ ni alẹ́ tẹ́sán ni wà lábọ́sùn. so kí wọ́n á lè ọ̀nà wọn la fẹ́ gbà mọ́ bára wa sọ̀tà àti báwo àti mùsùlùmí o àti kírísítẹ́nì o àjọ nílẹ̀ Yorùbá ni tí a ti agbọ́dọ̀ ṣe gbogbo abẹ́ẹ̀ta àjọ dúró papọ̀ ni àjọ máa dúró papọ̀ ni tàbá wá fẹ́ sẹ̀sì o wọ́n bọ́ sí ẹgbẹ́ kan máa kí òun ti tẹ̀ wọ́n bọ́ sí ẹgbẹ́ kan máa ṣe ìyẹn máa ké ìyẹn máa bí ọlọ́run ó kọjú sùn babaláwo náà kò bọ́ sí ẹgbẹ́ kan ọ̀rọ̀ àdúgbò nǹkan kò máa ṣe ìfà rẹ̀ ọlọ́run ló máa yóò ṣe gbà àwọn oníkàlùkù yóò sí lọ́wọ́ ẹni kankan bẹ́ẹ̀ lọ. àǹfààní ara wa ní ẹwọ káyọ̀ kalẹ̀ lórí ètò yẹn. lórí ilé yìí ẹ̀bùrọ̀ àpò èkìtì wọn sọ ilé tí ń bẹ nílẹ̀ yìí ó ti kọjá ká sọ pé a fẹ́ gbé ọ̀rọ̀ yẹn lórí èèyàn kan ọ̀rọ̀ gbogbo wa pátápátá ni kì í ṣe tí kò èkìtì kódà kì í ṣe èmi tí mò ń sọ̀rọ̀ yìí mi ń sọ̀rọ̀ pé bóyá kó lè já àǹfààní tèmi nìkan gan àbí olóyè Sunday kẹ́dá kan olóyè Sunday ọlọ́run ti kẹ́ olóyè Sunday kì í sọ̀rọ̀ sí kì í sọ̀rọ̀ ẹni ọmọ wa náà ti jóye oníkálukú lọ́mọ tó pàṣẹ lórí ẹ̀ tó bá wo àwùjọ yóò mọ̀ pé tí ìtàn sọ yìí tó yẹ kẹ́ni kọ̀ọ̀kan wa náà máa polongo kọ́ máa pariwo rẹ̀ náà. àwọn gbọ́ àwọn kan tó wá ń lọ kóra ọjọ́ láti sọ pé àwọn fẹ́ máa dìtẹ̀ àwọn tí a tó wá ń sọ nǹkan mí ègéǹsì àwọn tí wọ́n ń sọ bóun ni freedom ó sọ gbogbo ọmọ Yorùbá pátá ìyẹn jẹ́ ìdí pọ̀ tí èèyàn mẹ́ta bá wà àwọn méjì tàbí èèyàn kan èèyàn méjì jẹ
ìran yẹn báwo la ṣe dé tú ọ̀nà wo la ń gbà gbádùn ọ̀nà wo la ń gbà gbádùn so àwọn tọ́lọ́ tó wá yàn tọ́lọ́ tó wá sọ pé wọ́n yàn fún wa pé bóyá kí wọ́n jẹ́ aṣáájú láti lè ṣe kíni láti lè ja ìjà yìí kó lè yanjú torí pé wàláì èmi tó fẹ́ sọ ẹni tí ọba mọ̀ kọ́ lọ́wọ́ mọ́ o ẹni tí ọba mọ̀ kọ́ lọ́wọ́ mọ́ o kò sáré ẹni tọ́lọ́ ò lè dúró sí o olóyè Sunday Igboho tọ́lọ́ ń tì síwájú wàláì gbogbo tán lè fi ṣe adájọ́ lọ́wọ́ ti kú wa ó ti mọ tó máa lò wọ́n fún kó tó ṣe wọ́n bó ṣe ṣe wọ́n wàláì Al-Qur'an ẹni tí ọba gbà kó tètè lọ gbà pé olóyè Sunday Igboho nínú ẹni tó bá máa jẹ́ ṣáájú ogun àkọ́kọ́ irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀tọ́ tó wà ájá yìí tó ní agbára wọ́n pé fisikálì ẹni tó máa jẹ́ ṣáájú ogun ó gbọ́dọ̀ ní owó lọ́wọ́ tó bá jẹ́ pé kò sówó lọ́wọ́ olóṣèlú yẹn lọ́wọ́ bóyá wọ́n tẹ̀lé wọn tẹ̀sí àwọn kan ní àwọn ẹni wọ́n máa kàṣe ètè náà máa fà lẹ́sẹ̀ lẹ́pẹ́ ṣùgbọ́n Ọlọ́run jẹ́ ọlá tó fi lu agbára yẹn Ọlọ́run ti fi lọ ẹ̀dá kan ṣe é pé Ọlọ́run ní ìfẹ́ lu ẹni ìfẹ́ torí pé wọ́n jẹ́ pé kí gbogbo àwọn èèyàn wa mọ̀ pé ṣe tó lè lówó lélè nínú ẹni tọ́lọ̀ wọn bá rán tí ò ní máa sá fún gbogbo lówó máa sá fún ni kí ló mú lóye Sunday Igboho tí ọ̀ máa sá fún kọ́ máa gbẹ̀mí ara ẹ̀ sá láti tọ́lọ̀ ṣe fún un. láti sọ pé ẹ má máa ká o ẹ má máa gbé ká má ní tẹ̀ mọ́ máa dé ẹ má pa ẹ̀ẹ́dẹ́rìpa gbogbo ẹni tó bá ń gbà mọ́ náà kò fẹ́ pa kí Sunday Igboho ní gbogbo àwọn tí wọ́n support tí wọ́n dúró lórí kílẹ̀ Yorùbá dúró rí káwọn tí ní wá lára wọn mọ̀ ní wá lára mọ́ ẹ lè rí wọn pa ẹ má máa gbé wọn ẹ lè rí wọn gbé wàláhì ẹ lè rí wọn gbé ẹ máa bọ́ lọ́ọ̀ níwájú ni ẹ máa bá Ọlọ́run níwájú ṣùgbọ́n gbogbo àwọn atátún ayé Yorùbá pátá ẹ má jẹ́ àdìtẹ̀ ẹ já kóńdí ọ̀tẹ̀ ẹ ká kóńdí ọ̀tẹ̀ ọ̀tẹ̀ máa tẹ̀yàn rìn wàláhì Al-Qur'an èmi kì í sọ̀pọ̀ mi tó bá ti jẹ́ nǹkan àbòsí tó bá jẹ́ bí atábòsí wàláhì ẹ̀ rí mi bẹ́ẹ̀ wàláhì Al-Qur'an mi ìwọ lówó lé mi ìwọ lọ́la lọ ní tọ́lọ́ bá ti kẹ́ mi kódà ẹ̀ fẹ́ mọ àṣẹ tẹ̀sán nídìí àwọn kan mi kọ́ lọ́ máa fún mi ìwọ yàn mi ìwà jẹ́ máa ní fún yàn tẹ̀sán mi ní ẹ̀ pé tẹ̀sán jẹ́ fún lánàá bó ni èmi ìwọ lówó lọ lé mi wá onípò lọ lé o èyí tó fi mú mi tí mo wá sọ́dọ̀ olóyè Sunday Igboho wàláhì ìwà ní ìpínlẹ̀ ara wọn kì í sọ láti sọ téèyàn bá fẹ́ kó lẹ́rú kẹ́ni ó ní ìfẹ́ mi náà téèyàn bá fẹ́ mi lẹ́rú kí ó sáfìrán náà kọ́ máa ṣe ń tọ́ra fún mẹ̀kúnnù pàdé mi ní téèyàn fi mi lẹ́rú nìyẹn nǹkan ẹyọ kan tí olóyè Sunday Igboho tó fi mú ènìyàn láti mi ó ní ìgbésẹ̀ tí wọ́n gbé lórí àwọn lórí Yorùbá táàlú ẹ̀ àbẹ̀ gbogbo ẹ̀ tó ìlú ẹ̀ àná àmísà wọn jẹ́ dìde wọ́n ti wà àmísà wọn jẹ́ dìde ẹ̀ ń jẹ́ àmísà olóyè Sunday Igboho wọn ní political action táwọn ìgbéyà ló fẹ́ sọ ìlú ọfẹ́ wọ́n ní heart of masses tó lè jẹ́ kan sí lẹ́yìn kò ní political ambition kò ní nàìjíríà lábẹ́ ẹni tí ó ń ṣe just because of the masses ṣé wà yìí sáwà yìí wà tó ní nǹkan kan ẹ̀kọ́ tó wá ní ìtẹ̀mẹ́ tó fẹ́ mú yọ lóko ẹrú ìwọ tó yẹ kó lóra kó o fira rẹ ti sacrifice ìwọ tó jẹ́ kankan o kọ́lé o nílé ìgbà yóò gbé náà kò tẹ́ Ọlọ́run ọ̀tọ̀ ní tó ti tẹ̀bà ọ̀tọ̀ ní lọ́ọ́ gbọ́bẹ̀ tí ìwọ ló yẹ kó tó wá máa dìtẹ̀ mẹ́tọ́ ti kẹ́ ṣé ẹ̀ máa bẹ ẹni tí kò ní kankan kọ́ kó wúra ẹ̀ jẹ́ àmì ṣe ṣáájú ẹ̀sìn bí àkàlẹ̀ ibú wọn ń sáyé ṣé bí àwa ti wo ọmọ kàmi lára ìmọ̀ tó ní bá sọ̀rọ̀ bóyá bẹ́ẹ̀ ṣe máa ń ronú ní pé ṣé bí ẹni tí ò kí ìjàmọ̀ kankan náà ó yẹ kó wò pé láti jọ kí ló fi ayé mọ́kàn náà ní ọ̀jà bẹ́ẹ̀ fẹ́ ìrànlọ́wọ́ jẹun kí ló wọ́n wá ṣáájú ogun pé kí n bá jẹ́ kúsọ́ ogun yẹn o ní ẹ̀jẹ̀ àyè ẹ̀ fúnra mi ṣáájú wájú wà fún bọ̀. irú wọn tó wá bá ń di ọ̀sẹ̀ wọn bá bẹ̀ ẹ́ kùn lọ́pọ̀ ẹ̀rù irú wọn tó wá ń ṣe ìlara Olóyè Igboho àti gbogbo àwọn tí wọ́n gbé iṣẹ́ bóòlù ilé ìwọ̀sẹ̀ bàtẹ́ àti wọ́n ń ṣe ìlara wọn àti wọ́n ń sọ ọ̀kan bí against wọn sẹ́yìn pẹ́ ní ibú ni wọn irú wọn á dá àyíká tó dà yẹn wọn á tún dá torí ẹni tí ó bá ti
fa ayé dà ó túmọ̀ sí pé bálíkì àmọ́ sí bí yóò ṣe rí ayé láti bálíkì àmọ́ sí. ẹ má máa ẹ má dé ká má di tẹ̀ wọ́n máa dé yẹ ká má máa pa ká má máa gbé ká má di tẹ̀ wọ́n máa yẹ mọ́. ẹ fún wa ní àdúrà ká tó parí ètò fún gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n wò wá ní gbogbo àgbáláyé ní Ìṣọ̀kan TV àti ní ọ̀dọ̀ tí àwọn tó ń wo nísìn àtàwọn tó máa láǹfààní láti wọlé ẹ fún wa ládùúrà. tọ́ gbogbo àwọn ọmọ gbogbo ẹni tó ń wo prógráàmù wa yìí pátá àtẹni tó jẹ́ olólùfẹ́ ilẹ̀ Yorùbá ni àtẹni tí kì í ṣe olólùfẹ́ Yorùbá ni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọba yóò tẹ̀lé bọ̀ kan yìí lẹ́tí bá fẹ́ ká lọ́ọ́ rẹ̀ máa tó àtàrí agbogbo tó ìwọ tó jẹ́ pé mo rí iná tó ń bí ọ ọlọ́run máa dúró tí ọ̀yọ́ dá mọ́ ṣùgbọ́n kò bá dáa kó ronú pìwàdà kò bá dáa kó ronú pìwàdà kó kíkọ́ náà kó ọmọ ṣe ṣe against inú ilé rẹ̀ ìwé inú náà ní ìdí ìwé inú rà láì ẹbí àtàkùn wa wà láwọn ọmọdé tó lórí ìpàlọ́wọ́ ìpàdé ìmọ̀lẹ́ yìí ọlọ́run ti parí ìwé ìmọ̀lẹ́ alẹ́ ìgbà yìí àkọ́kọ́ lò ẹ̀ ò lè fi kàn sí lẹ́yìn ọlọ́wọ́ bá ẹ fẹ́ kọ́ ọmọ bẹ́ẹ̀ o. ó ti parí èkó lẹ Yorùbá kọ́ ọmọ bá a mọ kọ́ ọmọ bá a kábàámọ̀ kẹ́yìn tọ́nà máa fi pẹ̀lú ògùn ọlọ́kọ́ lè ní support ti lùsà táwọn tí bá dìde support náà wà láyé dáyà látọ̀ lọ́wọ́ bá ní ìdáyà látọ̀ lọ́wọ́ bá ní o ọ̀gbìn ìdáwọ̀ nǹkan kábàámọ̀ lè àwọn tó ń mú àgbẹ̀ yàtọ̀ bí mi ń mẹ́sìn tí bá yọ mọ́ mi tí bá dìde pé kíní ìdá tí bá ní support yẹ wà láyé mi kábàámọ̀ lórí ẹ̀ eléyìí náà tájọ́ ń sè é tẹ̀ ń wà káàkiri àgbáńlá ayé ẹ̀ tẹ̀ tó tẹ̀ tó tẹ̀ tó lẹ́ni pẹ̀lú kábàámọ̀ lórí ìta ọlọ́wọ́ máa dúró tì mí yóò máa dúró tì mí àti gbogbo àwọn tí wọ́n support lórí ilẹ̀ ìpàdánù lórí ilẹ̀ ìwé ìgbàsókè yóò ṣe máa lọ síwájú ọlọ́wọ́ ní pẹ̀lú ìfọ̀kà wà lẹ̀ ọlọ́wọ́ máa ṣe dáadáa pẹ̀lú ìfọ̀kà wà yóò máa sọ ìfọ̀kà wà orí ayé rẹ̀ ní ìgbà ìyá máa ọlọ́wọ́ àwọn ẹ̀jẹ̀ ló ń ta ṣe àlejẹ̀ ni ó ká ẹ̀jẹ̀ tó ń ta ọ̀pọ̀ ẹ̀sìn tó wà lọ́wọ́ ìyá ìsọ ọlọ́run láàrin ìfọ̀sẹ̀ lóhùn ni nígbà ogun ẹ̀ tẹ̀ ní olùsẹ́lẹ̀ gbogbo káàkiri gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń bọ̀ ọlọ́run jọ́ ẹ̀sọ́ yìí jọ́ máa bá àmúrẹ̀ ẹ̀kọ́ yìí àti gbogbo ẹ̀ dúró lórí